Ẹ̀yin tèmi, ẹ kú dédé àsìkò yìí, ó gbẹnu tán, ó lágbára. Àwọn ajínigbé, àwọn ajínipa tí wọ́n lọ kó àwọn ọmọ ní school ní Ògbómọ̀ṣọ́, tí wọ́n darí wọn kọ̀nà inúgbó lọ, tí wọ́n fi pa bàbá yẹn, ṣé ẹ rántí? Tí wọ́n gé ọrùn bàbá yẹn, ṣé ẹ rántí ọ̀rọ̀ náà? Ọ̀rọ̀ náà ṣì wà ńlẹ̀, a sì ń sọ lọ́wọ́lọ́wọ́. Ṣàdédé ni àwọn ajínigbé, àwọn ajínipa yìí ni wọ́n lọ TikTok live. Ẹ gbọ́, wọ́n lọ TikTok live. Wọ́n ṣe announcement fún àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní, ta ni ìyá ọmọdé yìí? Ọmọdé kan wà nílẹ̀ tó láìda. Ta ni ìyá ọmọdé yìí? Ta ni ìyá ọmọdé yìí? Nítorí náà, àwọn fẹ́ kí àwa Nàìjíríà mọ̀ pé ọmọdé yìí ti kú o. Àwọn kọ́ làwọn pa á. Àwọn kọ́ làwọn pa á o. Àwọn rí i pé ara rẹ̀ ò ṣe dáadáa, ó sì ti kú. Nigerians, ẹ rí i pé nǹkan ṣe wá. Nǹkan ṣe wá, ààrẹ ni sọ fún wa ni. Nǹkan ṣe wá jù. On a different video, ìyá ọmọdé yẹn lè rí. Ìyá ọmọdé bá ní, ó ní ìyá ẹ̀, ó ní ìyá ẹ̀, ó ní ìyá ẹ̀. Lòun náà bá sọ wípé ní àárọ̀ ọjọ́ yẹn tí ó ń lọ school, ara rẹ̀ fẹ́ dàbí pé ó fà, òun dẹ̀ lògùn fún. Nǹkan tó ń rí ni pé wọ́n ní wọ́n wá jí wọn gbé ní school. Ó ṣeé ṣe sickness yẹn ló padà pa ọmọ yẹn. Ẹ̀yin tèmi, ẹ dákun, between me and you, tó yẹ kí ìyá yẹn sọ bẹ́ẹ̀. Between me and you, tó yẹ kí ìyá yẹn sọ bẹ́ẹ̀. Àti ọmọ síkì, àti ọmọ ò síkì, in as much as ó ti wà lọ́wọ́ àwọn ajínigbé, àwọn ló pa á. Tó bá jẹ́ pé ọmọ yẹn padà sílé ni, tí wọ́n rí pé ara rẹ̀ ò improve, ṣé bí wọ́n gbé lọ sí ọ̀dọ̀ àwọn dókítọ̀, ṣé bí wọ́n gbé ọmọ yẹn lọ sí hospital, ṣé bí wọ́n mọ bí àwọn ṣe ṣètọ́jú ọmọ wọn, èní lọmọ yẹn ti ń síkì ni. Àwọn ọmọ míì láàárọ̀ wọ́n fẹ́ fún ọmọ pé tó ara wọn ṣe bákan. Tẹ́ bá dẹ̀ ti fún wọn ní àgúnmu ibà bí anything tó bá wà ní sàkánẹ̀ tó bá ti fún wọn, ẹ rí i pé kí wọ́n tó dé láti school ara wọn ti yá gágá. Tó bá dẹ̀ dé láti school tára wọn ò bá ṣe, ìwọ ló mọ bí tó máa gbé ọmọ yẹn lọ. Bẹ́ẹ̀ kó wá sí orí ọ̀fẹ́ yẹn, ṣó yé yín? Nínú òjò, nínú ẹ̀rùn, nínú ebi, nínú àìní omi, ẹ sọ fún mi, bí gbogbo ara àwọn àtìyàn tó sìkì àtèyí tó sìkì ni wọn, ṣé ara wọn ò ní deteriorate? Ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ yìí. Báwo, ṣé bí a ṣe máa wò náà ní ìjọba tí gbogbo àwọn ọmọ yẹn máa kú tán? Ṣé bá ṣe máa wò léléyìí tí gbogbo àwọn ọmọ yẹn máa kú tán? Eléyìí ó ti kọjá àdúà, á ti gbàdúà inú ti bò. Mo sọ nínú one of my write up, mo ní lórí àfíẹ́sì ìjọba, lórí nǹkan tó yẹ kí ìjọba ṣe normal, no amount of prayer máa solve ẹ̀. Ọ̀nà èyí tó wà nílẹ̀ yìí o. Ọlọ́run kọ́ ló ń ṣe wá o. Àwa là ń ṣera wa o. Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá gbàdúrà yìí o. Ìjọba, ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yanjú ọ̀rọ̀ yìí o. Bí ṣé báwọn ọmọ yẹn ṣe máa kú tán pátápátá lélẹ́yìí. Ara àgbàlagbà gan, ibi tí wọ́n wà yẹn, ó hàṣì fún wọn. Ẹ̀yin ẹ wo báwọn obìnrin yẹn ṣe dà àtàwọn tó wà ńbẹ̀. Talkless of àwọn ọmọdé. Àwọn ajínigbé, àwọn ajínipa yìí, kí ni wọ́n ń rò kó tó di pé wọ́n wá lọ kó àwọn ọmọdé? Ẹ̀yin tèmi, kì í ṣe Ògbómọ̀ṣọ́ nìkan o. The same number, wọ́n pick wọn ní Borno o. Bí wọ́n ṣe pick wọn káàkiri ní àwọn ọmọ kéékèèké báyìí. Ẹ ṣe sùúrù, ẹ máa wo fídíò yìí tán nítorí recommendation kan wà tí màá fẹ́ kẹ́yìn náà kẹ́ lọ try. But before kí n tó sọ recommendation yẹn, ẹ̀yin òbí àti Nàìjíríà lápapọ̀ lórí ọmọ tí wọ́n sọ pé ó kú yìí, ẹ rí àrídájú o pé ọmọ yẹn kú o. Ó yẹ kẹ́ ẹ rí àrídájú pé ọmọ yẹn kú o, Nigerians. Ó yẹ kẹ́ ẹ rí àrídájú pé ọmọ yẹn kú. Ẹ lè ti gbọ́ fídíò yìí, ọ̀rọ̀ yìí níbò mi. Bèmí wá ń sọ fún yín nísìnyí pé ẹ make sure pé ẹ rí àrídájú gọ́ọ̀mẹ̀ntì pé ọmọ yìí kú. Bí wọ́n ṣe wá kó àwọn ọmọ yìí, kí wọ́n bá yín send ọmọ yẹn sí yín. Ìdí ẹ̀ ni pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀. A ti gbọ́ orí lóríṣiríṣi. A ti gbọ́ orí tí wọ́n sọ pé èèyàn kú, tí wọ́n lọ bá níbòmí, tí wọ́n lọ rí níbòmí. Kó mọ̀ ṣe bí ẹni pé wọ́n ti tọmọ síbòmí àbí nǹkan kan míì ti ṣẹlẹ̀ sí àgọ́ ara ọmọ. Àjọjọ́ ń ronú ní báyìí o. Ẹ rí àrídájú, Nigerians. Ó yẹ ká rí àrídájú. Òbí, bí wọ́n ṣe ṣe fídíò sí yín pé ọmọ yín ṣaláìsí, ẹ̀yin náà padà ṣe fídíò sí wọn padà pé ẹ fẹ́ rí òkú ọmọ yín. Ẹ fẹ́ rí òkú ọmọ yín. Ó dàbí pé demand sáwọn people yìí ń béèrè ó ju owó lọ. Wọ́n tún ń béèrè kankan mí lọ́wọ́ ìjọba. Ìjọba, ọ̀rọ̀ náà kù sí yín lọ́wọ́. Akíkanjú ni yín pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ní fail wa o. Ẹ mọ́ fail wa o. Ẹ̀yin tí tèmi, mo ní mi ò ní fẹ́, tẹ́ bá rí last video mi, mo ní mi ò ní sọ sí mọ́ because this thing is affecting me. Ó ń torture me mentally. Pé mi ní dá sí mọ́, èmi ó continue video mi ni. Video mi ti pọ̀ rẹ́kẹrẹ́kẹ́. Ó ti pọ̀ nípa àwa ìlera ọkùnrin, ìlera obìnrin, like enjoyment wa àti èyí tó ṣàpí àwọn ọkùnrin mi dáadáa. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ó ń jẹ́ nǹkan tó ń dà mí láàmú. Mo ní òkè màá release ilé. Láìpẹ́ ẹ̀ tún wá bá mi wo fídíò mi gangan tó jẹ́ wípé
tó máa ṣe yín láǹfààní ẹ̀yin ọkọ. Yes, màá fẹnu ṣe òpolówó fídíò yẹn at the end of this video. But lórí ẹ lọ try recommendation yìí ẹ̀yin náà. Ẹ gbàdúrà o. Bí mo ṣe ń sọ lọ, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó mú recommendation yìí kalẹ̀. But I love the fact that mọ́mì yìí wọ́n ṣe illustration. Mo wá wò pé kò nídìí kí èmi náà kí n tẹ kámẹ́rà, kí n gẹ gèlè, kí n show ẹ̀, kí n kúfẹ̀ kan lo fídíò wọn, kí n fi ṣe illustration, kí ẹ máa gbọ́ voice mi. So mọ́mì, thank you so much. Lálákọ̀ọ́kọ́, màá fẹ́ kẹ́ bá mi gẹ́ẹ̀tì omi, ẹ wá buyọ̀ díẹ̀ sí. Apart from pé iyọ̀ jẹ́ cleaning agent, iyọ̀ tún wá jẹ́ àṣẹ. So ẹ máa wá ewé méjì yìí, ewé làpálàpá funfun àti ewé àkókò. Ẹ má jẹ́ kó ní blemishes, ẹ má jẹ́ kó ya, ẹ má jẹ́ kó níhò. Nǹkan tí mo mean nìyẹn. Ẹ ti bọnú omi yìí, ẹ ṣànú dáadáa iwájú àtẹ̀yìn, kẹ́ ẹ tó bí mọ́mì yìí ṣe ń tò, sẹ́yìn náà rí. Ẹ lè tún rí wá ẹ̀. Ẹ wá mú orógbó odidi kan tó náà dúró dáadáa, tí ò ṣe pé bóyá awọ ẹ ti ṣí. Ẹ wá ka bí wọ́n ṣe ń ka yìí. Ṣé bí wọ́n ṣe ka yìí? Ẹ wá ka. Ẹ wá gun orí òkè. Orí òkè lẹ́gùn o. Ẹ má wọ bàtà o. Ó lè jẹ́ orí òkè, ó lè jẹ́ orí àpáta, ó lè jẹ́ orí igi. Ìwọ tó bá jẹ́ pé o wà nínú city, bóyá orí chair rẹ, bóyá orí tébù tó ga sókè, má wọ bàtà, gùn lọ bẹ́ẹ̀. Kó wá fòdè bá ṣe wọ́n ṣe fòdè yìí, kó fòdè bẹ́ẹ̀. Kó wá tì sí ẹnu. So yẹ, tọ́lọ́run bá kó tì sí ẹnu. Tọ́lọ́run bá ti lè jẹ́ kó rí jẹ. Bó bá ń jẹ, pa ojú ẹ̀ dé. Di ojú ẹ̀. Mo sọ fún yín, kò sí ní tá ṣe without àdúà. Àdúà ṣì ń gbà. Tolúwa làṣẹ. Wàá mọ gbàdúrà sọ́lọ́run ẹ bẹ́ẹ̀. Ó ní kí wọn náà gbìyànjú ni. Bí wàá ṣe sọ, wọ́n lọ dá ewé àtegbò. Ó ti bá àwọn tiwájú lára mu. Jẹ́ kó bá mi lára mu. Má jẹ́ kí wọ́n jí mi gbé. Tọmọtọmọ tayátayá, má sọ bẹ́ẹ̀. Má jẹ́ kí wọ́n jí mi gbé. Díjú ẹ. Ìjọ tó bá pàdé, tí màá bá pàdé wọn Ọlọ́run, bí mo ṣe díjú yìí, jẹ́ kí wọ́n mọ̀ rí náà. Kò ní gbólóhùn kan pàtó, ṣóyè. Bẹ̀t bá a ṣe ń sọ yìí, túláàsì ni kó mọ̀ ṣàdúà. Gbogbo àjò tẹ́ bá ṣe, ẹ ṣàdúà. Ẹ ṣàdúà. So ìwọ náà try. Ẹ̀yin tí tèmi, try. Mo mọ̀ pé ẹ̀yin kan ti rí fídíò yìí. Mo wá ní fún ẹ̀yin tèmi, ó kéré àmọ́ ta lẹ́nu. Ẹ̀yin náà try. Ọlọ́run ló ń ṣọ́yàn o. Gbogbo àjò tó bá ṣe, tó bá fi àdúà kún, tó fún ohun ẹnu sí, tó ti ẹ̀ gbà, bó ní gbólóhùn fún ohun àdúà tẹnu ẹ sí. Tó mọ̀ pé ó mọ̀ jẹ́ ni, kò yẹ sí pé kó mọ̀ sọ̀rọ̀ jáde. Ohun ẹ, inú ẹ ni wàá ti mọ̀ gbàdúrà yẹn. Tẹ́ ẹ bá pé 9 nínú ilé, ẹ̀yin 9 yẹn, ẹ ṣe lọ́yọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ pé 10 ẹyọ kọ̀ọ̀kan. Èyí tí wọ́n bá ṣe does not represent for all o. Ẹyọ kọ̀ọ̀kan lẹ máa ṣe. Ó bá yín lára mu. Ẹ má gbàgbé ẹ ní wọ bàtà, ẹ sì díjú gbàdúrà. Ẹ má gbàgbé pé kẹ́ fi sínú omi, kẹ́ kọ́kọ́ fọ́ná nínú omi yọ̀. So yẹ mo ṣe ṣàlàyé síwájú yẹn. Ìwọ náà try. Kò yẹ pọ̀ jù, bó ní nǹkan lọ́wọ́ tó ti ṣe ṣe yìí náà. So ẹ̀yin tí tèmi, ẹ máa láìpẹ́, màá tún gbé fídíò kan jáde. Ìwọ tó bá ti wọ́ ìmọ̀ yìí tó máa kọ́kọ́ wò nípa ti ọkùnrin ni. Yes, fídíò ti tèmi nìyẹn. As herbal practitioner, lọ́kọláya àti ìdákọ́lẹ̀, òní mo gbé wá sí Alify. So lórí fídíò yẹn, ìwọ tó bá ti rí shape ẹ nínú ẹ̀, lọ sí ọ̀dọ̀ doctor kó wọ́n ṣe reconstruction through plastic fún ẹ. Kó pè mí Àjíà fún apps alálùbáríkà. Ó ṣeéṣe nǹkan kan ṣe. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́yìn tèmi. Ó ga jù. Bye for now.